tó bá ti wá yáwó ń báyìí wọn ò ní rí i dá padà o kí wọ́n máa fomi ara wọn ṣiṣẹ́ kí wọ́n máa fẹ̀jẹ̀ ara wọn ṣiṣẹ́ kí wọ́n má sì rí wọn ò ní rèrè débi tí wọ́n rojú owó débi tí wọ́n wà á padà sọ pé àwọn fẹ́ sanwó fèmí. ojú wọn mọ̀ pé Yorùbá ń sọ wípé inú ìgbẹ́ inú ìdọ̀tí lówó wà ní. Okay, gbà owó yìí wà kó sí wà kó lọ sí family hospital wa. èló ló sọ pé a máa fi 50,000 yìí jẹ ìjọba fi ọ̀tá tẹ́tẹ́ báyìí. ó kéré jù a máa gba bíi 55 million. 50 million. òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n lè dí àpò pọ̀ wọ́n bówó lówó. ẹ lọ jáde ẹ lọ fọwọ́ ta ẹ jẹ́ ẹ wá jẹ́ ẹsẹ̀ ọlọ́pàá tí wọ́n wálé. gbogbo géèmù tẹ́ta ọ̀jẹ́ o kó wàá mọ̀ sá lọ báyìí ọlọ́pàá ti ń wá yín káàkiri o. wálé. Ọlọ́run dá bírànú ayé ẹ jáwa náà sí kọ́lọ́run lè ṣe bírànú ayé tàwa náà. tí bá ti wọ́n yín lọ there is no going back. ẹ lè sọ pé ẹ ṣe mọ́. ẹ jẹ́ tó máa ń wá oògùn ló máa bá sùn. ọ̀rákù gbogbo irun tó máa ń gẹ̀ tí ò gbọdọ̀ kún ẹyọ kan ò gbọdọ̀ máa kó gbogbo ẹ̀ wá sí Agbákọ́bá shrine. bí wèrè ìwọ máa gbà lówó. Welcome to the Millionaires Club. Sorry, percussion.